kówó jẹ adúrú owó òun ìwọ tó ń pè adúrú owó tí ẹ sẹ́ndì s'Àgbàlá Gabriel èló ń tiẹ̀ bẹ̀ èló ni wọ́n sẹ́ndì. Subhana man amruhu wajibun Subhana man hukumu garibun Subhana man liliwara koribun Subhana man lidu'a mujibun Ya Rabbi yaziri wala tuaziri waj'alhu rana salan yaziran Ya Rabbi yaziri wala tuaziri waj'alhu rana salan yaziran Lawal Adesina wa alaikum salam ẹ jẹ́ máa bá sí à prógámù yìí ọ̀rọ̀ méjì péré ni mo kó wáta ní dèédé àkókò yìí Subhana man amruhu wajibun aṣíwájú Olúwa ló gbé àbúrò ní sẹ́yìn Ya Rabbi yaziri wala tuaziri aṣíwájú ó ní àfáà tí ò ní sẹ́ thank you ọ̀dẹ̀ bá mi wáṣẹ́ kan Mr. Emmanuel ẹ̀yin olóríire èèyàn àléwárú yín tì èmi blọ́ọ̀kù èèyàn tó bá padà yáwó àmọ́ ìpè mo níṣẹ́ èmi ò tiẹ̀ wá abẹ lóhùn sí ọlọ́run mọ́sẹ̀ mi ló ń ṣẹ́ ìwọ̀n tí bá ń ṣe kọ́lọ́wọ́ fàlùbáríkà sí wọ́n náà tó ń ṣiṣẹ́ ọlọ́run bá fàlùbáríkà sí wọ́n tó bá ṣe òní tó ń ṣẹ́ Ya Rabbi yaziri wala tuaziri waj'alhu rana salan yaziran Ya Rabbi yaziri wala tuaziri waj'alhu rana salan yaziran. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ súré sọ màá lo bí ìṣẹ́jú méjì mẹ́ta lórí ọ̀rọ̀ Muyideen láti fi kílíà nǹkan kan Mr. Emmanuel àbúrò ní sẹ́yìn ní dààmú ẹ má bá mi ṣe àprógámù yìí aṣíwájú Olúwa lọ́gbọ́n mo kí wọn náà o Ọlọ́run bá ń fi ọ̀nà mọ́ Ọlọ́run fi òye yí ọ Ọlọ́run jẹ́ kọ́pọ̀ lọ́rẹ́ ọ̀sẹ́tù Wa alaikum salam Adémákinwá Adéyẹmí nígbà tí 100 èèyàn tí èèyàn kan tí bá ń pele tí ní èèyàn ní wèrè sẹ́ẹ̀tì mẹ́ pé èèyàn kan ṣoṣo òun lọ̀gá wèrè gbogbo ẹ̀yin olóríire mo kí káàbọ̀ ọlọ́rẹ̀ Ganiyu alábíkún asálà Adémákinwá Adéyẹmí ọjọ́ kan pẹ̀lú àbúrò ní sẹ́yìn 100 èèyàn dúró èèyàn kan ṣoṣo wá sọ pé ẹ wo wèrè sẹ́ẹ̀tì mẹ́ pé èèyàn kan ò ní wèrè ń ṣe wèrè ẹ̀ ẹjọ́ ẹ bá mi ṣí ẹ bá mi tẹ like ẹ má bá mi comment ọ̀rọ̀ méjì péré náà mo fẹ́ sọ mí ìdẹ̀ ní pẹ́ pọ̀ mbẹ́ àbòsí náà ni àṣà ni lajúlẹ̀ kẹfà àbòsí báyé jẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀ ní gbọ́ Àlùkùránì Olúwa ní á béèrè lọ́wọ́ ẹni tá a ránṣẹ́ pé ṣó o jíṣẹ́ fáwọn tá a rán ọ sí àwọn tá a ránṣẹ́ àbẹ̀kú sí wọ́n jíṣẹ́ fún ọ ẹ bá gbọ́ ẹ bá má gbọ́. Subhana man amruhu wajibun mímọ́ fún ọba tó jẹ́ pé mọ̀ lọ́rọ̀ ẹ̀. Subhana man hukmuhu garibun mímọ́ fún ọba tó jẹ́ pé irú ẹjọ́ tí máa dá kò sẹ́ni tó lè dárú ẹ̀. Ọba tí ọ̀rẹ́ gbẹ̀ńlẹ̀ tí ó sì sọ àbúrò dolówó. Ọba tí ọ̀rọ̀ gànlẹ̀ tó máa ṣe ó sì máa dára. Òǹkà kàlẹ́ndà lọ́jọ́ orí mímọ́ fọba náà. Mímọ́ fún ọba tí ń dára lábẹ́ sánmọ̀ yìí. Sánmọ̀ yóò pé méjì ẹyọ kan ni.
ilẹ̀ ọkọ̀ méjì ẹyọ kan ni àwọn kan wà ní alẹ́ báyìí à ń kọjá lóru àwọn kan wà lọ́sàn-án àwọn ọ̀ràn kan wà nrọ̀lẹ́ àwọn kan ti wà lóru àwọn kan wà láàárọ̀ gbogbo wa náà pátá abẹ́ sánmọ̀ láti wà kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ọba tí yóò ṣe ká mọ́bì kan ọba àná ọba òní ọba ọlá ọba títí ń bẹ kí nǹkan tó máa bẹ tí ọba sì ń kẹ̀kẹ́ mọ́ ọlọ́run tó máa bẹ kábíyèsí olódùmarè. a kí àwọn tí wọ́n ní wá tí wọ́n ní mọ́ wa bàbá àgbàlagbà jẹ àgbà mo ní mo fi sọ wípé kéwú tẹ́ ẹ dá lè ké rálì jẹ́ náwó bàbá lágbàájì lòlúwa fi rán kéwú tẹ́ ẹ dá lè ké fi sóríire bàbá lágbàájì lòlúwa fi rán kéwú tẹ́ ẹ dá lè ké rálì jẹ́ náwó àwọn oníláwàní lòlúwa fi rán kéwú tẹ́yìn òkè tí ó pàdé ọlọ́run dáadáa wàláhì ìjọ láwàní lọ́lọ́run fi rán. àwọn tí ẹ mọ bá a ṣe báyé ṣe tá a fi jèrè ọkàn rẹ̀ pẹ̀lú tọlọ́run. mo rí láìpẹ́ kanú àbá wa nínú àwọn ọ̀gá àbá Muyideen ní àtijẹ́ta àwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi àmọ́ mo wà bí sí ìdílé tó ní mi níṣẹ́ mo wà bí sí gẹ kò jẹ́ láǹfààní àti wá. mo fi wá bẹ̀rẹ̀ pé ṣé Muyideen ṣó ní property lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣáà mọ̀ pé bẹ̀rẹ̀ nìyẹn èmi tí mo bẹ̀rẹ̀ náà ní dáhùn ọ̀rọ̀ tó di ńlá tó di wàhálà yìí àwọn méjì péré náà ní ẹ sọ di ńlá àwọn àfáà rẹ̀ méjèèjì náà ní ẹ sọ di ńlá kó tó di pé anybody ẹlòmíín gbà àti ẹ̀ là ń bá kí ẹ̀ gbìyànjú tọrọ ṣẹlẹ̀ mo ní tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣàtúnṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti ìlànà Islam gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló pàdé fídíò mi yẹn mo ní ẹ mú Muyideen ẹ̀yin àfáà rẹ̀ fáìn ó ti dọ́ ọmọ kéwù yín. Thank you very much tí mi bá ní sẹ́ni mi lè bí sí láti jẹ tànà èmi tí mò ń kọ́ ọmọ ń kéwù ọmọkùnrin ọmọbìnrin àgbà àtọmẹ́kẹ́ iṣẹ́ ẹ̀ka kọ́ ọmọkẹ́ tí mo ti ṣe láti 1994 dídìrín òpònú tó ní mi níṣẹ́ yìí wọ́n àti ìbí ń gbà náà ìyá ẹ̀gẹ́ ò tí fẹ́ bá bẹ́ẹ̀. 1994 mo ti ké gbogbo tí mo fẹ́ ké tán lọ́dún àfáà mi tí mo dẹ̀ ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ ìjọba láti 1994 ṣé kò ní ti bẹ́ẹ̀ rìtáyà. ẹ̀yin náà sọ̀rọ̀ ìdí yẹ́mọ̀yẹ́mọ̀ tí Muyideen bá fi ẹ̀gùn àti ègún tí bẹ lára ẹ̀ tẹ́ dá wàhálà lẹ̀ sínú ayé ẹ̀ ọwọ́ ẹ̀yin tó bọ́ sí ó yẹ kẹ́ ẹ lo wisdom àti àtúnṣe tí Islam kọ́ wa fatasimu bi hablillahi wala tafarraqu Olúwa ní ẹ di okùn Ọlọ́run mú ẹ má jọ já. mo sọ nígbà náà mo ní ẹ mú Muyideen ẹ̀yin àbá rẹ̀ gbé jù ní ọkọ̀ ẹ play maturity ẹ fi Muyideen ẹ fi sọ Islam ló kọ́ dáadáa ẹ jẹ́ kí wọ́n bá ń tí wọn expect lára yín pàdé lára yín ẹ gbọ́dọ̀ dùn Àgbàlá Gabriel bẹ́ẹ̀ bá ní ọmọ ìyá àbò ní ẹbí tó jẹ́ kìrìsìtẹ́nì tó pèsè ọmọ ìyá ẹ tó bá lọ́mọ ìyá tó jẹ́bi tó jó níṣẹ̀ṣe sórí jẹ́ tiẹ̀ ni Ànábì wa Mùsá sálá ọdẹ sọ fún akpọ̀ sí lù àríyá àmọ́kùn ó ń sálámù ọmọ ní ẹ máa ru ẹbí yín pọ̀ ẹ dáhùn nígbà náà ẹ wá ní àbá wa ní mo ní dúkìá rẹ̀ kẹ́sì bá ta dúkìá lẹ̀ ń tẹnu mọ́ lànà àdà wọ́n ní gẹ́rì ní àdà àwọn Islam aníṣẹ́sí tiwa àwọn kìrìsìtẹ́nì wọ́n níṣẹ́sí tiwọn nígbà tí Muyideen ní ó fẹ́yàwó that is 30 years Emmanuel thank you very much 30 years lẹ́tí mo ti ń read tí mo ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mi ìdẹ̀gbowó oṣù lọ́wọ́ ìjọba kankan mi ìgbowó ọ̀sẹ̀ mi ìgbowó ọdún
Ọlọ́run dẹ̀ fi di èmi àtàwọn ọmọ kéwù mi. Àtẹ̀mí àtàwọn ọmọ kéwù mi Ọlọ́run fi di wa. Àìwá amọye làwọn ọmọ tọ́lọ́run ti fàánú gbà tí wọ́n ti kéwù jáde táwọn náà tún ti ń kọ́ ọmọ kéwù èyí tí ò sí Nàìjíríà bẹ́nu wọn. Ọ̀rọ̀ ilé dúkìá Muyideen nílẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn tó jáde ìjẹta ni o ṣé ẹ gbàgbé pé ó níyàwó ni kóòtù ẹ̀dì ló ṣe fún ìyàwó ẹ̀ wọn fagídí mú lànà àdáwà ní gẹ́rì náà àdá gbogbo tá ìpè Muyideen ní òun àtìyàwó ẹ̀ ni wọ́n jọ ní torí wọn ti túká ọ̀rọ̀ àlọ́ kóòtù gan ọ̀kan Àgbàlá Gabriel kí ni lọ sí. Kí lẹ fẹ́ gbére ní ẹjọ́? Kí lẹ fẹ́ gbé lọ ní ẹjọ́? Kò fojú lọ orí ẹni nígbà tí Àgbàlá Gabriel rí Muyideen yẹn sọ́fọ̀ kù sí lọ́rùn ọ̀fà gidi wọ lẹ́nu. Ṣé bó ní ọwọ́ abáhùn ni? Ó dẹ̀ lọ bá. Ó dẹ̀ gbìyànjú capacity ẹ̀. Fine. Ọjọ́ tí ń bá kọ́lé. Yes, mo mú níwọ̀n náà ọjọ́ tí ń bá kọ́lé ṣé bí Muyideen lajú lẹ̀ báyìí tó ń kálukú wárí bí ṣe ń yí lẹ̀ tí ń tákìtì tí ń dunnú tí ń rárìn tí ń bóyín. Àgbàlá Gabriel ọ̀ sọ fún lẹ́yìn rẹ̀ pé ilẹ̀ rẹ̀ sójú ẹ̀ lè sọ fún pòun fún lẹ̀ òun náà dẹ̀ rí ibi ẹ̀ tọ́ka lẹ̀ sí kí ló tí ọ̀sọ́ ẹ̀kún ọ̀fẹ́ níbẹ̀ wọ́n la foundation. Wọ́n parí DBC, wọ́n kún líńtù, wọ́n gba lẹ́bù, wọ́n kan lé sẹ́yìn rẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ ní. Ẹjọ́ là kó ẹnìkan ìkọjá. Kájẹ̀ wá pé ọwọ́ ní Muyideen wá sọ pé òun ní freedom. Kápẹ́ Muyideen ló òun ní freedom. Ọ̀dẹ̀ ti wà lọ́dọ̀ yóò ti ní freedom. Wàláì gẹ́gẹ́ bí Islam. Kò sẹ́sẹ̀ níbi kẹ́yìn àfọ́ rẹ̀ kẹ́gbọ̀nà fámìlì ìyàwó ilé ìyàwó ẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀fẹ́ rẹ̀ lọ tẹ́ pátápátá ọdọjọ́ ọ̀la kí Muyideen nìkan tó mọ̀ yìí pé ọwọ́ àwọn tó ń bọ́ sí àwọn gẹ́ni fínísì ń tán. Ṣé bá Àgbàlá Gabriel bí léèrè ó ní wọ́n fẹ́ yàwó rí. Ó ní wọ́n fẹ́ yàwó rí ẹjọ́ 40 years. Tí ọ̀fẹ́ yàwó rí obì lérè tó sọ káwá pọ̀rọ̀ tó yìí gẹ́gẹ́ bí ìlànà tí Islam kọ́ wa gẹ́gẹ́ bí Islam kọ́ wa ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àtúnṣe ni aago mẹ́sàn-án ló yẹ kí n ti wà live àtúnṣe kan ni mò ń ṣe láti 9 bí 8:30 láṣẹ di àkókò yìí. Ẹ̀gbọ́n ilé àná ẹ̀ káwọn fámìlì ìyàwó rẹ̀ pé àwọn ti ẹ̀rọ àwọn èèyàn tó bọ́ sí lọ́wọ́ ọ̀dà ìjọlẹ̀ padà wá á ní kíyàwó rẹ̀ náà wá ẹ̀ ṣe yẹn. Ẹ wá lónìí dúkìá tó ní lọ́dọ̀ Àgbàlá Gabriel sọ nìkan lónìí mọ̀ the meaning of court wedding ni for better for worse. Mọ̀ the meaning of court wedding. The meaning of court wedding. So sign báyìí, ọmọ báyìí wọ́n sign. Ọkọ sign, ìyàwó sign. Ẹ wá tẹnumọ́ ntí ò ní ta pùtù. Ètò tí ẹ̀dùn mi jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lu èbó. Ẹlòmíín tó wà ní outside tó wà lánàá country. Ẹ̀yin náà wá ń sọ pé ó ń fọ tọ́lẹ̀tì ó ń fọ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ kálukú ti bẹ nílùú èbó ṣé bẹ́ẹ̀ yìí mọ sẹ́tẹ̀ ń ṣe kẹ́ ẹ̀ tó kówó jọ ṣé bẹ́ẹ̀ mọ irú sẹ́tẹ̀ ń ṣe tẹ́ ẹ fi fowó ránṣẹ́ sí Muyideen. kí ló ta ìyá alábòsí náà bẹ́ẹ̀jà bá sọ lálẹ́ odò sáà ní mọ́tótó ni Àgbàlá Gabriel ó kówó jẹ adúrú owó òun ìwọ tó ń pe adúrú owó tí ẹ sẹ́ni sí Àgbàlá Gabriel èló ń tiẹ̀ bẹ́ẹ̀
èló ni wọ́n send. Etí ẹ̀rí ọ̀sẹ̀ndì olówó ọba kọ́lé sí ọba kọ́lé ni. Olówó ọba ṣe ṣọ́ọ̀bù sí ọba yẹjú ṣọ́ọ̀bù ni. Olówó ọ̀rajà ṣọ́ọ̀bù ọ̀rajà bẹ́ẹ̀ ẹjọ́ náà kọ́ ẹnìkan ìkọjá. Wọ́n á bí lẹ́rìí pé kí ni agreement promise tágbàlá agreement promise ẹ̀ tí ó padà ṣe. Wọ́n béèrè àwa náà jẹ́ àjọkọ̀ ṣèbú kálukú níyàwó ńlẹ̀ alọ́mọ ńlẹ̀ ẹ̀ ṣe jẹ́ àkọ́fọ̀rọ̀ ìrora wa náà. Ìyàwó rẹ̀ wà jobless láti ìjọ ọ̀tọ̀rọ̀ ètí ṣẹlẹ̀ ságírímẹ́ǹtì Muyideen àtìyàwó ẹ̀ ni pé òun máa jobless ìyàwó nkalẹ̀. Gbogbo yín lẹ́dẹ̀ ń pera yín ní dọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kàwé àwọn akẹ́kọ̀ọ́ àwọn ajẹ́ primary 5 graduate. I am a primary 5 graduate. I am a primary 5 graduate. Ẹ̀yin tẹ́lẹ̀ kàwé ẹ jáde yunifásitì dọ̀kítúrù ní tọ́mùtọ́mù ní lẹ́kọ̀ọ́ ní tìrẹ́bọ̀ ní ẹ̀pẹ̀rẹ̀ ayé singọ́ọ̀mù dẹ̀wò. Àmọ́ ní pé ọ̀rọ̀ Muyideen nìgẹ̀ ẹ̀kọ́ ni tájẹ́tì yín. Ọ̀gbẹ́ni Àgbàlá Gabriel gẹ̀ nínú rẹ̀ ń bí yín. Wàláì ó nínú ẹ̀ ń bí yín because gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yìí. Ni àwọn ìyá alábàríkà kan pè mí lẹ́ni ẹ̀lú aláàjì ẹ mọ̀mọ̀ dákẹ́ wọ́n mọ̀ lágbára Gabriel lọ kóòtù wọ́n mọ̀ lọ́tàrí ọ̀sẹ̀ wọn mọ̀ ṣàtẹ́kọ̀ àmọ́ ẹ̀sẹ̀ wọn ni lórí kíni kí ló gbé kí lágbára Gabriel gbé kí ló jí kí ni tó jí ẹni ó wà ń lu èbó tí ń de pampers kólẹ̀ ẹ sọ fún mi tó ti báwọn ará afẹ́dì ẹ ṣe máa ń sọ fún wa bí wọ́n bá ń ṣiṣẹ́ ìjọba bẹ̀ gbọ́dọ̀ bí bá tó gbé lásán báyìí owó oṣù rẹ̀ lè dín owó ọ̀sẹ̀ rẹ̀ sálárì rẹ̀ ó dín tó bá tó gbé lásán báyìí 24 hours inú 24 hours yẹn tẹ́yìn ń ṣe wàhálà yẹn ṣé bí ilẹ̀ ti ń ṣàjọ tẹ̀ ń gun oníkálukú ẹnìkan wá wà ní Nàìjíríà yóò wá pọ̀ mọ́ sí fàájì èyí ń gbẹ ẹgbẹ̀rún mẹ́wàá every Sunday lọ́wọ́ Àgbàlá Gabriel ẹni fọ tọ́lẹ̀tì ta ló yàn máa yàgbẹ́ sí lọ́wọ́. àwa wí àwọn kan ní Àgbàlá Gabriel lásìkò rẹ̀ ni èyí wà ní age of 40 years kọ́ra lẹ̀ rí bẹ̀lẹ̀ pé ọkọ̀lé kọ̀fẹ́yàwó rí bẹ̀lẹ̀ pé òbímọ ẹni wọn lásìkò rẹ̀ àsìkò tó ń gẹ́ ti ń gbé kí láti 40 years kí lè dà. àsìkò ti ń gbé kí láti 40 years kí ló fi dà. ẹ̀wọ̀n abẹni ọ̀nẹ́ni ló kọjá. actor Yomi Sẹ́yọ̀mí ni ọlọ́kí Àgbàlá Gabriel ẹ̀ tó bẹ̀rẹ̀ sí wúyẹ́mọ́yẹ́mọ́ pé kí ló lọ kí fún kí ló lọ ṣèké fún. Your life is for you, my life is for me. Why you rubbish my life? Why you threat yourself because of me? Why you threat yourself because of my life? Why? Don't threat yourself now. Leave me alone. I beg anybody, leave Àgbàlá Gabriel alone. Tá a bá ti rìn bó ti yẹ kẹrin níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a sọ fún yín tẹ́ ẹ sórí kunkun. Mo ní ẹgbẹ́ Muyideen jù ní ọkọ̀. Ṣé bá Àgbàlá Gabriel ni? Èmi ò rí ojú báyìí rí lẹ́yìn live. Àmọ́ ẹ̀sẹ̀ fi nù ṣe rẹ̀ àmọ́ tó lè ṣe. Tẹ́ ẹ bá lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀. Wàláhì ẹnìjọ sọ̀rọ̀ tẹ́ ẹ dẹ̀ fàálù lé yẹn. Ẹ dẹ̀ yẹn jọ̀rọ̀ wọn àtìyàwó ẹ̀. Yọ́dẹ̀ kó dídí owó lé fún yín. Àmọ́ ẹ̀sẹ̀ yẹn ẹ wá ń fọ igi gójú olóore. Ẹ fi igi gójú olóore. Ẹ fi igi gójú olóore. Ẹ wá wí wóró.
ẹ wá ń ṣe rádaràda, ẹ ń ṣe kátàkátà, ẹ wá ń ṣe bí ajá, bí ẹni tájà àdìgbò lúkúrúbù jẹ. ẹ̀sìn alábíà lẹ̀sìn Islam o, wàláì tàláì, ẹ̀sìn tó wá ìrọ̀, ẹ̀sìn peace, ẹ̀sìn peace lẹ̀sìn Islam. ẹ̀sìn tó mọ̀ yẹn bá ṣe, ẹ̀sìn tó mọ̀ yẹn bá sọ̀rọ̀, ẹni tẹ́ ẹ bá ti rí ti ṣe rànran, family problem ti ẹ̀ nìyẹn, it's not Islam, family problem ti ẹ̀ nu. Ànábì bá àwọn kan ní Madina nígbà tó kú ọmọ ká tó dé Madina tí wọ́n ń ṣe tí ò tọ́, ó dàbí sùúrù bá wọn sọ̀rọ̀, ó gbà yẹn kúrò lọ́wọ́ wọn, ó fi dáadáa mí lé wọn lọ́wọ́. ọfẹ́ júwe Ọlọ́run fún yẹn, ó gbìyànjú bó ṣe kọ́kọ́ dọ̀rẹ́. ọlọ́lẹ́rìn ọláwọ̀yìn àbúrò ní sẹ́yìn, ayé ò lè tó yẹ náà. ayé ò lè tó yẹ náà. sáà wá gbé bí ọlọ́ni òkè ní Nàìjíríà nísìnyí, àwa wà lálẹ́ báyìí, àwọn Amẹ́ríkà wọ́n wà nírọ̀lẹ́ mọ́sàn-án, àwọn Saudi wọ́n ti wà lóru, àwọn ìlú mi wà láàárọ̀. ọba tó ṣe gbogbo yẹn sáwà pa gbé jùlọ ni, sọ́nà wọn ká pa kọjá pé gbogbo wa pátá kájọ máa wà ní táìmù kan náà, ṣèbá bẹ́ẹ̀ sọ́mọ̀ kẹ́yìn ni orí ilẹ̀ yìí kan náà láti jọ ń tẹ̀. sẹ́yìn òronú débẹ̀ ni kéèyàn wà ní inú ilé rẹ, òjò ọmọ ọrùn wájú ta, òjò sì ní rọ̀lẹ́ kùlé. kábíyèsí Olódùmarè, òjò lè máa rọ̀ lẹ́kùlé, kò sì ní rọ̀ níwájú ta, ní the same house tó wà, the same house. fábí ayé aláì rọ̀bì kùmọ̀ tùkà síbà. ẹ̀yin tá kọ́kọ́ rá mú ìdìmọ̀, ẹ̀yin lẹ dọ̀rọ̀ rú, ẹ̀yin lẹ sọ̀rọ̀ mú ìdí ń dariwo. wọ́n ní káfíìrì ọ̀tọ̀ Ọlọ́run l'Àgbàlá Gabriel, èdè wo nìyẹn? tá a bá kú òkírun fine, kódà káti ẹ̀kọ́ ló fẹ́ lu Àgbàlá Gabriel kọ́ máa kírun, ṣé wàá rán mo yẹ ti ń kírun tó yẹ pé Àgbàlá Gabriel ó tún ní ládánù òun ti ń kí. Fásakí Fúnkẹ́ àbúrò ní sẹ́yìn, mo yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń kírun t'Àgbàlá Gabriel tún ní ládánù òun ti ń kí. ẹni tí tọ́jú ọkù rẹ̀ ti súnmọ́, tó jẹ́ pé Àgbàlá Gabriel lọ́lọ́run lò látara rẹ̀ ti ń ṣe, òun ló lò tó gbádùn. gbogbo iye ìgbà tó bá tún fi ń jọ́sìn, Àgbàlá Gabriel ní ìpín bẹ́ẹ̀. owó tí ò ní túmọ̀ lọ́pẹ́ lómi, ẹlòmíì kú ọ̀láyé tọ́jú ọkù rẹ̀ ò tí ì tó, torí pé orí tọ́jú. mo yẹ olóyún ojú ni, mo yẹ kánsà tárakùnrin yẹn kú lọ́wọ́, ṣé gbogbo orú àwọn yẹn ṣe kò wà ní gift tí tọ́lọ́ ọmọ fún un. ẹ wá ń ṣe lára arọ ìlara tẹ́ ẹ lè jẹ, ẹ kàn lulẹ̀ ẹ kàn fi ìtẹ̀ burúkú lẹ̀ fáwọn ọmọ yín. ẹ jẹ́ àlòṣọ̀kan. gbogbo àwọn bàbá tí ń pèpè Islam lánàá, ìṣọ̀kan ni Islam fi gbòòrò. wọ́n dọ̀rẹ́ Kìrìsìtẹ́nì, wọ́n dọ̀rẹ́ ẹlẹ́bọ, wọ́n bó ní sẹ̀sẹ̀sẹ̀, wọ́n súnmọ́ wọn, inú wọn fi ráàyè jèrè ọkàn wọn. inú wọn fi jèrè ọkàn wọn. mo sọ wípé àìmọye ọmọ babaláwo tó dà fà, tó bá jẹ́ pé èpè làwọn àfa wa fi ránṣẹ́ sí wọn sí oṣù mọ́ ni. èpè kọ́, wọ́n kọ́ close mọ́ wọn ni, wọ́n close mọ́ wọn. wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé òkúta eléyìí tó gbé kalẹ̀ ṣé bí wọ́n lọ mú òkúta yìí sọ lọ́hùn, ẹnìkan ló dókúta, irin tó fi di igi ṣé bọ́ lọ múrin bí ọ wà nù, ẹnìkan lọ dárìn, ẹni tó dá gbogbo kíní ló jájọ súnmọ́ kẹ́rẹ́kẹ́rẹ́. a rí ẹlòmíì tó ní ọgbọ́n àfà, fèmí ilẹ̀ bí mo wà yìí, àmọ́ torí ìfẹ́ tó ní sí mi, gbọ́mọ rẹ yìí, gbọ́mọ yìí
ẹ wá ń pè kóòtù wo Àgbàlá Gabriel yóò mọ̀ fi jẹ chicken ni àti tí ìgbóná chicken àti tí ìgbóná. Chicken àti tí ìgbóná yóò mọ̀ fi jẹ chicken yóò mọ̀ mu tí ìgbóná. Ọmọ ọlọ́mọ tí ń fẹ́ lẹ́njọ́ ìsì ẹ̀bẹ̀rẹ̀ ariwo ìgẹ̀ làgbàlá ń sanra sí i ó ti wá ń sanra nísìnyí tẹ́lẹ̀ kò sanra àṣẹ táyé bá rò pa àwọn fitimẹ́sì èèyàn tó máa dá sí ni wàlá arákùnrin mo wo láìpẹ́ ẹ̀kan lónìí ọgbẹ́ni ìmọ̀ tó ń fa ìsìn ni nígbà tí actor Yomi tó lọ kí mu ni àbí iṣẹ́ Àgbàlá Gabriel rẹ ni arákùnrin yìí kìnìún wọn lọ́hùn Àgbàlá Gabriel kìnìún wọn lọ́hùn ìjáyà gbogbo àwọn alábòsí kéèyàn tó wá wà l'Amẹ́ríkà tí wọ́n gẹ́ ń fojú rí gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé yìnlẹ̀ ń sọ fún wa kẹ́ ẹ wá pé ìmú ìdí wọn ni ọmọ ọ̀fọ̀ tọ́lẹ́ẹ̀tì ẹlòmíì kọ́ ọkọ̀ iléeṣẹ́ ńlá ká Nàìjíríà tó bá sọ iṣẹ́ tó ń ṣe títí ràánú ẹ̀rú ọlọ́wọ́ báyìí owó ọgbẹ́ irun wọ́n pọ̀ náà under training kan lọ́wọ́ ni 40 years without nothing 40 years without nothing mi ní pẹ́ lórí ìrìn àjò yẹn mo ti sọ fún ìyá mi Yusuf kọ́ni mo gbàgbé sọ́ni ẹ̀mú ìyá yìí Ọlọ́run ló yá yẹn sí mi dáadáa èmi ní fi ń ṣe láìfù mo ní èmi ìdóbìnrin lóhùn nítorí owí èyí tó orí owí wà láìlédọ́ lóhùn obìnrin ni ọ́ ọkùnrin ẹgbẹ́ mi lèmi máa àtàkì ọ̀lẹ ọkùnrin ní máa ń fèsì obìnrin nítorí owí ètò ìbí ọmọ àṣẹ ni pé Ọlọ́run bá ń fọ̀nà mọ́ tó bá jẹ́ pé kéèta Àgbàlá Gabriel náà ní ibẹ̀ lórí ẹ̀mí ẹ̀ Ọlọ́run bá ń clean ọkẹ́ Ọlọ́run jèrè ọkẹ́ wà á lè ronú pé ìtọ́mọ Muyideen ní í ṣe pẹ̀lú Àgbàlá yìí bí ẹ bá ṣerú ẹ̀fẹ́ mi náà kò lè tẹ́ mi lọ́rùn ìta àbálẹ̀ gbà kọ́ yá fi lọ yẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní àbíbúlì àhíkà má tún ìbùlì nafsi ntọ́ bá fẹ́ fúnra rẹ̀ ní kò fẹ́ fọ́mọlá kejì ẹ̀ sẹ́mi lè gbàrú ẹni kí n kọ́ ọmọ ní kéwú gan kọ́ ọmọ yìí mi bí bá ń wa bàálù yìí ọjà tí mo kọ́ ń kéwú ọmọ tí mo kọ́ ń kéwú kọ́ wá mọ̀ pàtàkì mi gbọ́ bá a ṣe máa ń kọrin ní àwa sùnmùrà ọmọ tí a kọ́ níṣẹ́ tí ń fi wá sákọ́ ọmọ tí a kọ́ níṣẹ́ tí ń fi wá sákọ́ kò jẹ́ mọ̀ kó do ní yẹ̀yẹ̀ padà o ṣe bọ́ Ọlọ́run pè sùlẹ̀ kó tó yẹ pẹ́rẹ́ ọmọ tí a kọ́ níṣẹ́ tí ń fi wá sákọ́ ọmọ tí a kọ́ níṣẹ́ tí ń fi wá sákọ́ kò jẹ́ mọ̀ kó do ní yẹ̀yẹ̀ padà o ṣe bọ́ Ọlọ́run pè sùlẹ̀ kó tó yẹ pẹ́rẹ́ torí náà ẹ lọ mójútó ọ̀rọ̀ ìyàwó Muyideen kóòtù ẹ̀dì ló ṣe ẹ̀yin àfáà rẹ̀ ẹ lọ lé àná ìyàwó ẹ lọ rí ẹ nígbà náà lẹ́ ń ṣàṣepẹ́sẹ́ ọmọ kéwútẹ́ ní ti níyàwó ẹ lọ rán fámìlì ẹ kó mú ìlọ̀dọ̀ fámìlì ìyàwó ẹ bí Muyideen ṣe wà inú rí odún o pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ mẹ́jẹ̀ ń tẹ̀yìn o ó ń fi inú wí mí sí yín o obìnrin mọ̀ ní sábẹ̀ pé ọkùnrin tí ọba ti lóbìnrin lọ́dọ̀ ayé aláyé lọ́wọ́ ni obìnrin ní yọ ayé tó bá tiẹ̀ jẹ́ pé gbèsè ayé ti ń bá bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé Àgbàlá Gabriel rí tí ọ̀ máa dùn obìnrin ó ti máa dùn obìnrin ó ti gbọ́ mú ẹnu ó ti ká tó ké ó ti wọlé tó bóúnjẹ lórí tébù ó ti wẹ̀ tẹ̀tẹ̀ ju tó wẹ̀ sí ó jètè sábẹ̀ pé Muyideen ti máa dùn ayé ni bó ṣe wáyé inú rí odùn sí yín o tí bá ń rẹ́rìn yẹ̀gì ọkàn rìn lásán ni o ó rìn lásán ni o ẹ bá lọ lé àná ẹ ṣe ẹ gbọ́ ẹ dákun ẹ bá lọ lé àná ẹ jọ ẹ bá lọ lé àná rẹ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ẹ bá lọ lé àná rẹ ẹ lọ bá bẹ̀bẹ̀ ṣó ti yé.
ẹ lọ ní àná rẹ̀ torí ó ti wà lóòdù ó ti Muyideen ti lọ àbí ọlọ́mọ sàánú kọ́mọdún yìí ọ̀nà dúró sí fi Muyideen ó ti lóòdù bó ṣe wà bẹ́ẹ̀ ọba tí ìtọ́kí níyàwó lọ́mọ ṣe fọwọ́ pọ̀ tí ẹ bá ti tọ́ wò orí àdùn tí ń bẹ láyé ọ̀kọ́jọ́ odò kò sí kankan mí lẹ́yìn ẹ̀ ilé tá a kọ́ ilé onílé ọkọ̀ tá a gún ọkọ̀ ọlọ́kọ̀ but ọmọ ọlọ́mọ tó ti kọ́ mú ọlọ́run mọ́ ti ìjádùn ayé gbà máa lẹ́nu báyìí ẹ̀ẹ́dẹ̀ jádùn ayé ẹ lọ yanjú ọ̀rọ̀ àná rẹ o ẹ lọ yanjú bó ṣe wáyé inú bí gan ó ti wá ara ró. ẹ̀yin tẹ́ ẹ̀ tún wà wàhálà áfsáìdì ẹ̀yin náà wá ń pé àgbàlá ó ṣe lè gbé ọmọ fọ tọ́lẹ̀tì iṣẹ́ kí ni wọ́n ń ṣe lọ́hùn. ọ̀rẹ́ mi kan ní áfsáìdì ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ láíláí ọ̀rẹ́ mi yẹn ń bá mi sọ̀rọ̀ pé àfa mi tẹ́ ẹ bá mọrú iṣẹ́ tí mo ṣe ń lu èbò tí mo wà yìí ẹ̀rù ọlọ́wọ́n báyìí kéèyàn tó jẹ́ olórí àwọn akódọ̀tì 24 hours wọ́n máa rẹ́sì 30 minutes lákọ̀ọ́kọ́ wọ́n sì mi 20 minutes lẹ́lẹ́kejì kò sí sinmi mọ́ láàrin 24 hours. ẹ wo tó wà kíndẹ́kọ̀ọ́ ẹjọ́ ọmọ dùn ẹ́ jàre láàrin 24 hours wọ́n á fi ọgbọ̀n ìṣẹ́jú sinmi díẹ̀ tọ́bọ̀ yà wọ́n tún fún ológun ìṣẹ́jú kò sí sinmi kankan mọ́ irú ẹni yẹn táwọn aráàlú èbó bá ro wàhálà tí wọ́n ń ṣe ni Nàìjíríà kẹ́kọ̀ọ́ lè jèrè wọn àwọn akọ́ wa wà níjà wà sùnbọ̀ lọ kúrò kalẹ̀ àtúwá ní mọrírì lójú ó dùn mí fáwọn kẹtẹ tó wà láfṣẹ́dì táwọn náà wá ń ṣáìdì Muyideen tó yẹ kí wọ́n sọ fún pé owó ojú náà là ń fún ọ ẹ wá ń ṣáìdì ẹ jẹ́mọ́ kéèyàn tó lè ṣẹ́ẹ̀fù 50,000 sí bank mọ iye owó téèyàn ó ti ná tí ò ní lákọọ́lẹ̀ ni mọ iye owó oṣù tí wọ́n ń sẹ́ndù ẹ̀bọ ni ìwọ náà sọ mọ́ wọn wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ ru Ọlọ́run sí bá mi pé tára àlú èbó bá bún yẹn ní 20,000 ó yẹ kí yóò ṣe àdúrà 1 million fún ni. àwọn ará wọn tí ń bún yẹn ní 500,000 tí ń gbẹdọ̀ mí ní millions of naira ó 2 million ó 5 million irú àwọn yẹn àwa ní gbósùbà ńlá fún wọn tó ìsì ni. àwọn kan ní irun mú lówó kò ṣeé fàtú èmi ní owó ìṣerun mú ayé yẹn mi owó kì í ṣerun mú o bí irun mú ọba ṣe ń fàtú bíléèdì 100 naira lè yé fa bíléèdì 100 naira ẹyinjú lówó kò ṣe é yọ ẹyinjú ni èyàn gbọ́dọ̀ dájúdájú kó kí ọbẹ bọlẹ lẹyinjú kó kó wọn yọ ẹyinjú lówó náà bẹ́ẹ̀ bá tiẹ̀ pìtì kẹkẹgẹ gbogbo ẹ̀yin tá a fún Muyideen ní support tẹ́ ẹ bá pìtì kankan ó yẹ ká pìtì àwọn tí wọ́n sẹ́ndì owó sí àgbàládé ká ó di 700 ó di 1 million ó di 1.1 ó di 1.2 ọkà tó ń kálukú fetí gbọ́ alábòsíà ni alábòsíà sì burú jù alábòsí lọ. alábòsíà ni àwọn tí ẹbí náà níyàwó wọn lọ́mọ ẹni ọlọ́kọlọ́kọ ẹni ò fi ìlú bàbá àtìyẹ́ ẹ̀lẹ́ tó kọjá lọ lónìí ó ní plan ìmísí ọlọ́run kẹlẹ́ lọ́fọ́ ọ̀tọ̀ lẹ́mìgbà ẹjẹ́ àṣàánú ẹni toró náà rí rẹ̀ pé òun ti jìyà rí kó tó bọ́nu ọ̀rọ̀. afẹ́ra géètì mọ́sáàsì àtọwọ́ ògì tó kù ó dídí èyàn kan láti abroad lọ sẹ́ndì 600,000 ẹ̀rù ọlọ́run bà mí ọgọ́rùn-ún mẹ́fà ẹgbẹ̀rún ara géètì 450,000 àfìyókù kún owó ògì tá a fi kan mọ́sáàsì sírú ẹni yẹn màá wá gbàgbé ẹ̀ mo pariwo rẹ̀ fọ́lọ́ ojoojúmọ́ ni pé kọ́lọ́ méjì ó dùn lù sí mọ́sáàsì tá à ń kọ́ lọ́wọ́ àti fẹ́rẹ́ mú gíláàsì lánàá yìí
Mr. Emmanuel ò ní parẹ́ láíláí òdìdí ó lè tún sẹ́ni sọ̀rọ̀ ọ̀run tó yìí sí ni ẹlòmíì ọlọ́dẹ kẹgẹ kò lè bùn yẹn 1000 ẹ wá ń fojú olóore gùn kẹ wá wí kẹtẹkẹtẹ àtúwárí náà tẹ wá ń lu èpò náà tẹ wá láìpù tẹ́ni tí ìyá mi Yusuf kìtì ẹni náà ẹjẹ bá rántí ó kọ ìyàtọ̀ ọmọ mi gún dáadáa yẹ ìyá yẹn láìkì mi lójú ọmọ fi mi ṣe tọ́pìkì ìyá yẹn láìkì mi ẹjọ́ tá Yusuf kìíní náà mo kọ yẹn sílẹ̀ Yusuf kìíní ìyá dáadáa náà Olúṣọlá Yusuf ìyá mi Olúṣọlá Yusuf ìyá yẹn láìkì mi àbúrò ò ní ṣe Olúṣọlá Yusuf ò ní dààmú ò ní ráre mo wo láìpù tí wọ́n ṣe ní tolúṣọlá Yusuf ṣe ní àná Monday àná náà kọ́ ni àwọn tí ń wà ń bẹ̀ tí ń kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀ tí ń bẹ̀ ń bẹ̀ ojú 5 lọ ẹnìkan wá ń kọ́mẹ́ǹtì bíi 30 mo ní ilẹ̀ mọ́ ilẹ̀ mọ́ èyàn gbọ́dọ̀ appreciate náà ẹ bẹ jẹ́ kí n tẹ̀yìn mọ́sáàsì wa tá n kọ́ yìí ẹni ó fún mi 1000 naira bẹ́ẹ̀ ṣe ń wo ipò tóun ọjọ́ èmi lójú òtòrò dúkìá rẹ̀ ni o mo rojú ẹ̀ fọ́lọ́ ní sá lóru òní a tó parí odidi alukurani kan àtẹ̀mí àtàwọn ọmọ mi pé gbogbo àwọn tí wọ́n kún iṣẹ́ Ọlọ́run lọ Gloria ìyá mi dáadáa nù àbúrò ní sí ọ láíláí ẹkún ò ní parí ẹ̀rín rẹ ìwọ àtọkọ rẹ jọ lóra igbó tútù ni Gloria ní ìsìn òun jẹ́ Kristẹni ọkọ ẹ̀ jẹ́ Mùsùlùmí kí ni wàhálà ọmọ wọn dẹ̀ ń ṣègbésí ayé wọn lọ àríwá àtọkọ rẹ ò ní dàrú ọlá àpẹẹrẹ àlùkùyàn ẹ ní rárí ẹ ní dààmú ẹ ní rí nira ọlá àbọlọ ń ṣètò àní ká gba ìfẹ́ ká gbàfẹ́ láàyè ká gbà láfíà láàyè láàrin bẹ́ẹ̀ kò sí ń ta fẹ́ láàrin ara wa tí ò ní ṣẹlẹ̀ àìmọye ẹlòmíì tó jẹ́ pé torí ìfẹ́ ẹni tó láìkẹ́ lè di Mùsùlùmí títí tí tọ́lọ́run fi yé tàbá rẹ lẹ́yìn ẹ bàjá ìyá wọná tọ̀wọ́n rí wọná ìbí òfò kí ni wà iná ọ̀gẹ́jọ́ náà lú èbó ni. ẹ̀yin àfọ́ rẹ̀ lè dá wàhálà lẹ̀ òye tí mo fẹ́ rìn létí ni pé ẹran ti pọ̀ níyàwó kóòtù ẹ̀dì ni wọ́n dẹ̀ ṣe gbogbo dúkìá tí mo ẹ̀pọ̀ mú ìdí nìní òun àtìyàwó ẹ̀ ní ẹ ní àwọn tí ẹ sì dáwọ́ jọ ní ẹ tó ń pè béèrè àwọn tí ẹ dáwọ́ fún ẹ̀yin èyí wọn láti gbé ìbẹ́ ṣe sùúrù o wọ́n náà gbowó àwọn padà mo ní ogún dẹ́nu ẹ má gbowó yìí ẹ jẹ̀bù rẹ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ jẹ̀bù rẹ òun àtìyàwó rẹ̀ ò tí ì kọra wọn. ọ̀rọ̀ ní wíwọ̀n torí ẹjọ́ torí tọ́lọ́hun Àgbàlá Gabriel ò ní níbi kankan tí ń lọ àfi tó bá tún fẹ́ lọ Amẹ́ríkà tó fẹ́ lọ London Amẹ́ríkà London ní lọ ẹ ti lẹ́mú ìdí nìmọ́lẹ̀ ẹ ti fi àìfi ọgbọ́n tẹlomi ìkùtì ẹ ti kó bá mo sọ ń bẹ̀rẹ̀ pẹpẹ mo ní ẹgbẹ́ jù ní ọkọ̀ bẹ́ẹ̀ ṣe gbé lọ́dọ̀ yẹ kẹ́ ẹ kó 250,000 fún yẹ tí ìyá rẹ̀ náà mọ́ ń tọ́tọ́ mọ́ ẹgbẹ́ jù ní ọkọ̀ ẹ má kówó dání fágbàlá ẹ wá lọ gbé Àgbàlá Gabriel ọmọ etí sí ọ kì í dẹ̀ ṣe pé wọ́n ní dandan kọ́ máa bọ̀ ń ṣọ́ọ̀ṣì ó ti wá di Mùsùlùmí abẹ́kọ̀ dáríjì gbogbo ayé orí pọ̀ dáríjì kẹ́ ẹ wá ṣe mítì ìpàdé àlàáfíà nígbà náà ni mo ń sọ fún yín mo ní ẹ ṣe mítì ìpàdé àlàáfíà pẹ̀lú ọ̀rọ̀ ilé rẹ̀ Àgbàlá òní kẹjá wọn fọlọ èlò ń rọ èlò Àgbàlá Gabriel a máa sọ lórí burúkú èèyàn yóò fọ adùn ẹ yóò kówó ẹ ní wọn àtìyàwó ẹ lọ́wọ́ kẹ máa bá tiẹ̀ lọ sẹmọdé nìkan ni Àgbàlá Gabriel náà lọ́wọ́ nù Mùsùlùmí àti ẹjọ́ òrìjìnà Mùsùlùmí gẹ́gẹ́ Àgbàlá Gabriel náà lọ bẹ̀lẹ̀ Mùsùlùmí ọlọ́bẹ̀ yọ Mùsùlùmí gárígádá ní ti mú ìdí àwọn Mùsùlùmí gálọ́pì èyí wà 40 years olóò practice Islam rí èyí wà 40 years kò fẹ́ yàwó rí sẹ́bọ̀ wí fún rẹ̀
ọwọ́ dúró pẹ̀lú ẹnìkan ó ń tọ̀ wá bá sánà bí ṣe ń kọ́ mú ẹnu ẹ̀yin ò múmú rí ni ẹ gbàgbé kó mọ jáfa o ẹ jẹ́ sọ tọrọ fún yín o ayé tá a wẹ̀ ó ní láti ẹjọ́ ara rẹ ni o lọ́dún ẹlẹ́tọ̀ rẹ ni o má ṣe ràn ràn kiri o bó ṣe wà yẹn ara ẹ ti kú ó ti kú ara ẹ ti kú bí omi òkun tọrọ bá yẹn ju tó bá jẹ́ pé ìyàwó ẹ náà lọ padà ríra mú yóò mọ kàn bí àgbo léyà ni gbà. ọ̀rọ̀ kejì ẹ̀rí pọ̀rọ̀ méjì mo ní mo kó wá àáfàá tí wọ́n náà fi ó fẹ́fẹ́ lé aṣọ oògùn owó èmi ò gbà bẹ́ẹ̀ o màá dẹ̀ mẹ́rin wá fún yín. asúlì mùsùlùmí tún yọ ọmọ kìyàmọ̀t gbogbo yín lẹ́mọ dírẹ́sì ẹ̀ lé àsùnmùrà gbogbo yín lẹ́mọ dírẹ́sì ẹ̀ lé àsùnmùrà ètò jẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sẹ́ẹ̀dì fídíò yẹn sí mi pé àáfàá tó fẹ́ fi ẹ̀ lé aṣọ oògùn owó irọ́ ni because àwọn tí wọ́n yìí ń ta fíìwù ẹni àyè gẹ́gẹ́ ìkà ni wọ́n alábòsí ni wọ́n. Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbò òsìkà ni gbogbo ẹ̀yin náà tẹ́ bá lọ wo fídíò yẹn ẹ rí pábòsí ti wà ń bẹ̀. ẹni àtàwọn òbí ẹ̀ tí ẹ mú wá sọ́dọ̀ àfa kẹ̀kẹ́ ní ń ṣe tí wọ́n fi ní kó wá tọ́jú ẹ̀ kí ni ti ń ṣe àwọn tí ẹ̀yin ta fún ẹ ní ayé ìkà ni wọ́n alábòsí ni wọ́n kí ló dé tí wọ́n jẹ́ káàfà náà sọ̀rọ̀ tẹnu ẹ̀ kí gbogbo ayé ọgbọ́. tá a bá dẹ̀ túnú inú pírọ́blẹ́mù ta ni ó lè jẹ́ pé tí ìtafíì yẹn ó lè jẹ́ pé mùsùlùmí náà ni ó lè jẹ́ pé tí ìtafíì ẹ̀ ní àyẹn ó lè jẹ́ pé mùsùlùmí ni. níbi fídíò yẹn mọ̀ jẹ́ káfà yóò sọ̀rọ̀ fídíò tí ẹ sẹ́ndì sí mi o fídíò tí wọ́n sẹ́ndì sí mi wọ́n jẹ́ káfà yóò sọ̀rọ̀ ẹ jẹ́ kí n play rẹ̀. irú kíni tí ń ṣe tí a fi gbé wá sọ́dọ̀ àfà yẹn àwọn mo rí gbígbà pé àwọn àfà àti ẹ máa ń ṣe rúkìá ẹni tí ẹ bá dẹ̀ gbé lọ́dọ̀ wọn ẹgbẹ́ kó ṣe rúkìá fún bí àwọn táǹjẹ̀nù kó sí lára àwọn tí wọ́n wí ọ̀ràn ẹ̀yin náà wò ó fídíò yẹn rèé ẹ wò ó. àwọn èèyàn burú ṣá ẹ wo àáfàá yìí ẹlẹ́hà tí wọ́n ní kó máa tọ́jú ló fẹ́ fi ṣoògùn owó yìí o ayé máa le o àwọn èèyàn dájú o. sáfìsì ni o. ẹ gbọ́ ohun tí ẹlẹ́hà yẹn ní láti sọ nípa àáfàá tẹ́rí nínú píkṣọ̀ tó wọ jàlámíà yìí. wọ́n ajá àáfàá yóò sọ̀rọ̀. mo fẹ́ rojọ́ fún yẹ̀ ṣe ṣe pé ó yá kẹ́yìn lọ kí ẹ̀jẹ̀ tó ń bọ̀ lọ́dún tó sì wà lẹ́gbẹ̀ẹ́ ṣe tó máa ń dọ́lọ́ pé kí máa yí káàṣírí ẹ̀ sí kí gbogbo àwọn káwọn ọlọ́pàá tó wà arrest. káwọn ọlọ́pàá arrest. tó wá bá mi gbé lórí pé ó sọ fáwọn parents pé yàn dáadáa ní ẹ̀yìn fẹ́ àṣìṣe mo fẹ́ tọ́jú mo fẹ́ jẹ́ kára nìyẹn àwọn parents mi náà jẹ́ nígbàgbọ́ sí ọlọ́run. kí ni ń ṣe kí ni nǹkan tí ń ṣe. kí ni nǹkan tí ń ṣe ẹ máa gbọ́ ló sọ fún ó ní àfààyè ni àwọn sọ fún àpẹẹrẹ ìgbọ́n fẹ́ tọ́jú òun dáadáa kí ni tí ń ṣe tí ẹ mú lọ sọ́dọ̀ àfa àtàfà mi mọ kẹ́kẹ́ wọn rí o àmọ́ bí wọ́n ṣe sẹ́ndì ẹ̀ sí mi kí ni tí ń ṣe tí ẹ mú lọ sọ́dọ̀ àfa ṣe rí àwọn kẹwàtà àwọn tí wọ́n ṣe rúkìá èmi ò ṣe rúkìá mi mọ̀ ń pa o ẹ̀ńtà ìjẹ̀nu bá bọ́ sí lára àwọn tí wọ́n ṣe rúkìá máa ń tọ́jú ẹ̀ bọ̀tẹ̀ yìí náà wẹ́rì pé wọ́n jẹ́ káfà yọ sọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ wọn fún láyè kó sọ̀rọ̀.
ọbẹ̀ ìtọ́jú máa gbá ẹ̀ àṣepélè ó ń parọ́ irọ́ ló ń pọ́ ó mọ̀ ó ìka ló gbé sínú ó wá gbé ojú dáadáa ó gbé síta kó wá gbá burú sínú gbogbo oríṣiríṣi nǹkan ló ti fún mi jẹ ló ti kò sí nǹkan sí òsì àtòun àti gbogbo àwọn ìyàwó tó kó sílé gbogbo wọn pátápátá wọn àtàwọn ìyàwó ẹ̀ ìka ní wọn. àfa ẹ̀sùn mọ́ bí. ẹ máa gbọ́ o fáìn àfa yìí náà níyàwó ńlé ẹgbọ́n tẹ́lẹ̀ ayẹsẹ̀ pé àtòun àtàwọn ìyàwó tó kólé ó ní kà ní wọn. ṣé ẹ rí tá a bá fẹ́ interview ẹjọ́ kálukú ọmọ rántí àti sùn ẹ̀yẹ máa wò ó báyìí bá wá ní fídíò bíi tí àfa yẹn ti sọ̀rọ̀ lọ́wọ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi ètí ẹ sẹ́ndì sí mi àfa yẹn sọ̀rọ̀ ó dẹ̀ yẹ kó o jẹ́ ká gbóhùn àfa yẹn náà. àwọn àtàwọn ìyàwó ẹ̀ nǹkan tó ń sọ lè sọ station tó lè sọ station àbàdé station afa ọ̀yà ìjà ṣe bí gbé. sẹ́ẹ̀rí báwo àfa ọ̀yà jẹ́ àlọ́ àfa fẹ́ sọ̀rọ̀ méjì ni mo ní lọ́wọ́ o mo lè tún play kejì fún yín àti kínní àti kejì wọn àjẹ́ àfọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ tó play kejì fún yín. ẹ jẹ́ play kejì fún yín. ẹ wọ́n fẹ́ fi ní ṣògbówó náà. báwo lè fẹ́ fi ṣògbówó. kí ló tán ṣe. oríṣiríṣi poison lọ́dún fún nǹkan ṣe wáyé. wọ́n fẹ́ poison. bọ̀sọ́lọ̀. ẹ máa gbọ́ ẹlẹ́yà yẹn ni wọ́n ti fún lóríṣiríṣi poison mà ní mo máa jẹ́ rárá mo máa jẹ́ pa àlẹ́ fún ẹni tí ò jẹ́ rárá èmi àti ọlọ́mọdé ò fún wa poison ṣẹ́rí bọ́rọ̀ bá ti délé jẹ́ ó yẹ ká mọ̀ pé ntara tèmi kọ̀ ìmísí ti àbòsí wàláì tàláì ara mi máa kọ́ ni nígbà tí yẹn ni wọ́n ti fún ní oríṣiríṣi poison ṣẹ́mọ̀ ọlọ́ọ̀ jẹ́ pé ẹlẹ́yà yẹn sick àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wá mú lọ sọ́dọ̀ àfà láti lọ tọ́jú àwọn tí wọ́n ń lò fúnfún tọ́jú ló ń pè lóríṣiríṣi poison yára gbọ́dọ̀ lọ́ra láti fèsì ẹ̀yẹ máa wò ó. mo ń fi ọlọ́run kó máa fọ gbogbo àwọn poison yẹn kó máa fọ ṣé wò kí n bọ̀ tà ní. kí ló sọ fáwọn ará àdúgbò kan bẹ́ẹ̀ wá ní RS police station tó wà níbí. ìgbà tí màá sì rí fáṣírí ohun tí wọ́n á mọ ọkàn sì rí mọ́ nílé ó sì mọ̀ pé màá lọ fún máa fẹ́ lọ rojọ́ àwọn ará àdúgbò ọ̀rẹ́ ni mo tó ní ìjẹta àti lọ́yìn ìjẹrin máa ń tàn wọ́n ṣọwá ìsìn àti wúmà tó bẹ́ẹ̀ mo fẹ́ lọ bá wọn mo fẹ́ rojọ́ fún wọn but ó dẹ̀ pa wọn lọ torí ẹ̀sìn tí dáàbò tó fi hàn ṣe ni pé ó dà láwọn pípù yìí o mo fẹ́ rojọ́ fún yẹn ẹ̀jẹ̀ ṣe ni pé bóyá kẹ́yìn náà kẹ́kẹ́ tó ń bọ̀ mo tó kò tí ì sí wàhálà jẹ́ kí n ṣe sí tó máa bẹ̀ náà pé kí máa yí káṣírí ẹ̀ tó kí gbogbo àwọn káwọn ọlọ́pàá fún wa arrest ẹ̀. káwọn ọlọ́pàá arrest ẹ̀. fún wa bá mi gbé torí pé ó sọ fáwọn parents mi pé yàn dáadáa ni èmi fẹ́ àṣìṣe òun fẹ́ tọ́jú mi fẹ́ jẹ́ kára mi yá àwọn parents mi náà jẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run pé sísun ẹ pé gbọ̀tọ́ náà dá tó ń wù látilẹ̀ náà ni ọbẹ̀ fi tọ́jú mi. àgbà ẹ̀ àṣepélè ó ń parọ́ irọ́ ló ń pọ́ ó mọ̀ ó ìka ló gbé sínú ó wá gbé ojú dáadáa ó gbé síta kó wá gbá burú. ẹ máa gbọ́ o gbogbo oríṣiríṣi. sẹ́yìn gbọ́ bẹ́ẹ̀ yẹn èyí túmọ̀ sí pé àwọn fámìlì ẹ̀ mú wá pé kí wọ́n tọ́jú ẹ̀ tí wọ́n dẹ̀ ní kí wọ́n tọ́jú tí wọ́n máa kán tọ́jú kí ni tí ń ṣe tí wọ́n fi mú wá sọ́dọ̀ àfa kí ni tí ń ṣe tí wọ́n fi mú wá sọ́dọ̀ àfa nígbà tí wọ́n yìí ń ta fún ìyálé ayì bó ti wù ó rí ó yẹ kí wọ́n jẹ́ ká àfa náà ṣe kí ni o kó sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ní ọ̀sọ́ ni o ọ̀rọ̀ dáadáa ní ọ̀sọ́ ni o líláì lè kàmẹ́lì o ọlọ́run nìkan ló pé o àmọ́sẹ́mọ̀ ọlọ́run àdéhùn ti wà nú ayé lóòótọ́ kò sẹ́ni tó mọ́mọ́ olórí burúkú ti pọ̀nú àfà olórí burúkú ti pọ̀nú pásítọ̀ olórí burúkú ti pọ̀nú babaláwo àtẹ̀mí pẹ̀lú yín ni kọ́lọ̀ mọ́ kà wá mọ́ wọn ọlá àpẹẹrẹ alukurian ó ní wọ́n mú wa tọ́jú but nígbà tí wọ́n interview rẹ̀ ó yẹ kí wọ́n jẹ́ káàfà náà ṣe kí ni o káàfà náà sọ̀rọ̀ ẹ̀yin náà ẹgbẹ́ wò délẹ̀. ló ti kú mi jẹ ló ti kò sí nǹkan sí òsì àtòun àti gbogbo àwọn ìyàwó tó kó sílé gbogbo wọn pátápátá wọn àtàwọn ìyàwó ẹ̀ ká nínú. àfa ẹ̀sùn mọ́ bí. owó àtàwọn ìyàwó ẹ̀ pọ̀. nǹkan tó ń sọ lè sọ station. ó lè sọ station àbàdé station. sáàmù pé ńgbà tí
ẹni tó interview ní káàfọ́ òsúnmọ́ bí ó yẹ kó béèrè ọ̀rọ̀ lẹ́nu àfáà ni wọ́n fẹ́ káàfọ́ òsúnmọ́ bí kámẹ́rà àfáà dẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ ó súnmọ́ bẹ́ẹ̀ ó yẹ kó wọ́n jẹ́ káàfáà náà kódà bọ́jẹ́ gbólóhùn mẹ́ta inú ọ̀rọ̀ ẹnu àfáà ó yẹ kó wà nù fídíò yìí irọ́ làfáà yẹn pa ni o òótọ́ ọ̀rọ̀ ni ó sọ ni ó yẹ kó wà níbẹ̀ irọ́ làfáà pa ni o òótọ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wà ń di ètò yìí fídíò tí gbogbo wa wò yìí ìwádìí òdodo ni kẹsẹ̀ lórí ẹ o kóbìnrin ó tó jẹ́ géńdé bẹ́ẹ̀ tó jẹ́ léà táwọn òbí rẹ̀ wá mú lọ bìkan lọ tọ́jú ó yẹ kí gbogbo ó ti mọ̀ pé tí ń ṣe ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tó le tó tóbi bó tẹ jẹ́ pé mistake tàfà náà wà ń bẹ̀ èyí tó bá mú yẹn mature tẹ́yìn náà ń tọ́jú táwọn òbí rẹ̀ bá ti lè dúró tì í kó dúró lé wọn kó máa gbá tí ètọ́jú ara ọ̀kẹ́ wọn fámìlì wọn máa bá gbà á torí táwọn èèyàn bá dúró tì ní irú ìdọ̀tí ò ní máa rẹ́ ìsìlámù lára ẹlẹ́à. Afa ọ̀yà ìjà lọ. Kí ló ń ṣẹlẹ̀ bí tẹ́ ń gbé yìí? ẹ wọ́n fẹ́ fi mí ṣògbówó náà. Báwo lẹ fẹ́ ṣògbówó? Oríṣiríṣi. Ṣáàmù ìṣe kan sọ pé kí wọ́n jẹ́ ká àfọ̀ sọ̀rọ̀ àfọ̀ ọ̀yà jí àlọ́ àfọ̀ ọ̀yà jí àlọ́ ẹ̀yin lẹ gbé ẹ ti gbé live ẹnìkan èèyàn méjì àsìmáàmì èèyàn méjì oníjà tá a fẹ́ ṣàtúnṣe láàrin wọn ẹnìkan rojọ́ ẹ̀jẹ̀ nìkejì rojọ́ ẹ̀jẹ̀ nìkejì rojọ́ láti sún ní mo àbòsí nìyẹn náà. ẹjọ́ yìí tí fídíò yìí tó bá tún wà lọ́wọ́ yín kò ṣẹ̀ṣẹ̀ níbi ká jẹ́ kí n rí i sáré tẹ̀mí 8 my life láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi ni ò sí tì mí o ààrẹ ní láti fi tí ọba tọrọ pu ara wa ní láì nìkan mọ́ ìlú ọlọ́nìkan ló pẹ́ àmọ́ odidi géńdé ìyálẹ́lẹ́ ẹni àtàwọn èso mẹ́kẹ́ náà táwọn òbí ẹ̀ mú lọ tọ́jú kí ni ń ṣe tí wọ́n fi mú lọ sọ́dún èyàn pé ọlọ́ tọ́jú ẹ̀ kí ni ti ń ṣe kí ni nǹkan ti ń ṣe torí ọlọ́run ní dà wá láàmú gbogbo tá à ń gbé kiri ń ẹjẹ́ àjọ lọ́mọ yìí pé wọ́n ń ṣèwádìí lórí ẹ̀ lọ. àáfàá yìí ní ìsìn ẹlẹ́yà yẹn sọ pé gbogbo àwọn ìyàwó ẹ̀ èyí túmọ̀ sí pé kì í ṣe ẹlẹ́yà kan kì í ṣe ìyàwó kan làáfà yẹn ní tí ó bá ní jẹ́ mẹ́ta yóò sì jẹ́ méjì ilé ó fi di gbogbo àwọn ìyàwó rẹ̀ ṣé nígbà tó wá níyàwó lé ọlọ́mọdé àwa láàmú ẹni ẹ wá mú wá táwọn òbí ẹ̀ mú wá pé wá tó jẹ́ lẹ́hà gbogbo eléyìí náà rè ká máa bẹ lọ́nkọ́ lọ́mọdé aṣọ oore dìbí ni tí ẹ bá padà tú ọ̀rọ̀ oníṣẹ́ rí i pé ìsídẹ̀ kọjá pé àáfàá yẹn oore lọ́fẹ́ dìbí mọ́ lọ torí pé ẹni àtàrà rí ọ̀yà táwọn òbí ẹ̀ mú wábì kan lọ tọ́jú ṣáàmà ayé tá a wà ti ní ìdí kí ẹ wá sí kí ọ wọ́n mú yẹn wá àdó ẹ wá tọ́jú jáwọn ẹbí rẹ̀ dúró tì í bí ẹ bá mú yẹn lọ hospital gan àwọn dókítà sọ pé ta ni ó dúró tì í ta ni ó dúró tì í ìdẹ́wájú dẹjọ́ ìdẹ́yìn ìdásọ̀ ọ̀rọ̀ etí ń bẹ́lẹ̀ yìí àbá afẹ́fẹ́ ilé aṣọ́gun owó story ni story ẹ tó gbọ́. ìbọ̀sọ́lọ̀ àwọn fọ poison ẹ̀dá mo ń fi ọlọ́run kó máa fọ gbogbo àwọn poison. kéèyàn bá máa jẹ poison mọ́ ni. kí ló sọ fáwọn ará àdúgbò kan bẹ́ẹ̀ wá ní RS police station tó wà bí. ìgbà tí màá yìí sì rí fáṣírí ohun tó wá mọ ọmọ ó sì ní wọn nílé ó sì mọ̀ pé màá lọ máa fẹ́ lọ rojọ́ àwọn. ẹ̀yin náà wò ẹ tó ní wọ́n ti mọ́nú ilé sọ́wọ́ agbórí àjàbọ́dé ni. gbogbo àwọn àfáà náà gbogbo ẹ̀yin tá à ń ṣe rúkìá ọlọ́run bá ń kún iná yọ ọmọ fún yín ṣe o ẹ jẹ́ káwọn ẹbí ẹni tẹ́ ẹ bá fẹ́ tọ́jú ọmọ dúró tì wọ́n ẹ̀yin náà lẹ́sìn pé oògùn ọ̀dá kọ́ lọ́ọ́ sànú ọ̀rọ̀ yín kò tiẹ̀ yá ẹjọ́ ọmọ dúró tì wọ́n kọ́ mọ́ fún yín ní súnà burúkú kọ́ mọ́ fún ìsìlámù ní súnà bú ẹni àjẹnú ń bẹ lára ọmọ ìyá wèrè ni ẹni tá àjẹnú ń bẹ lára rẹ̀ ọmọ ìyá wèrè ni kọ́ lọ́mọ yẹn nìkankan wá wèrè ẹ máa gbọ́. so ní ìjẹta àti lọ́yìn ìjẹrin kan máa ṣùgbọ́n wọn ṣọwọ́ ẹ̀sìn àti mímà tó bẹ́ẹ̀ mo fẹ́ lọ bá wọn fẹ́ rojọ́ fún wọn
dẹ̀ pa ọ̀ lọ. The reason that's why the people ṣe ni pé ó ti dàrá àwọn pípù yìí o. Mo fẹ́ rojọ́ fún yẹn ẹ̀jẹ̀ ṣe ni pé bóyá kẹ́yìn náà fẹ́ jẹ́ gbọ́ngbọ́n mo tó kò tí ì sí wa jẹ́ kí n ṣe sí. Tó máa dọ́dọ̀ pé kí máa yí káṣírí ẹ̀ sí. Kí gbogbo àwọn káwọn ọlọ́pàá kan wá arrest ẹ̀. Káwọn ọlọ́pàá arrest ẹ̀. Wọ́n wá bá mi gbé. Torí pé ó sọ fáwọn parents pé yàn dáadáa ni òun fẹ́ àṣìṣe òun fẹ́ tọ́jú mi fẹ́ jẹ́ kára mi yá. ṣé ń gbọ́ ó lọ fẹ́ tọ́jú wọn fẹ́ kára àwọn ya kí ni ń ṣe tẹ́ fi fẹ́ tọ́jú ẹ̀ tẹ́ fẹ́ kára ẹ̀ ya tá àáfà yìí dẹ̀ ṣe dókítọ̀ àáfà kì í ṣe dókítọ̀ ló fi ní gbogbo nǹkan tí ẹ múlẹ̀ náà olúwa dá nítorí ìwòsàn ni ẹ jẹ́ àmọ́ owó bọ́rọ̀ ṣe ń lọ náà. àwọn parents mi yóò jẹ́ ìgbà pẹ̀lú ọlọ́run pé sísè ẹ pé gbọ̀tọ́ náà dá tó ń wù látilẹ̀ náà ni wọ́n fẹ́ fi tọ́jú mi. ṣé ń gbọ́ ó ní tọ́lọ̀ ń dá tí ń wù látilẹ̀ ni wọ́n fẹ́ fi tọ́jú un dàtísì pé ó sick ara ilé ayé ò yá ara rẹ̀ ò yá ní tó lè bá gbé ní kápó gbé ara rẹ̀ ò yá ní gbọ́dọ̀ pé àtòrí pé àfàyẹ kì í ṣe sùnmùrà sọtíyé ẹ̀ á wá sùnmùrà tí ìbá ṣe kọ̀ọ̀kan nú ẹlẹ́ àsùnmùrà tó bá fẹ́ sọ̀gẹ̀ wèrè ní ẹ máa ń ṣerú báwọn yóò bò lẹ́ni látòkèdè lẹ́ni ẹ̀ á bàbá àgbàlagbà àgbà látòkèdè lẹ́ni. àṣepélé fún parọ́ irọ́ ló gbọ́ ó mọ̀ ń bò ìka ló gbé sínú kó wá gbé ojú dáadáa ó gbé síta kó wá gbá burú sínú gbogbo oríṣiríṣi nǹkan ló sì fún mi jẹ ló sì kò sí nǹkan tí òsì àtòhún àti gbogbo àwọn ìyàwó tó kó sílé gbogbo wọn pátápátá wọn àtàwọn ìyàwó ẹ̀ ká ní wọn. Àfà ẹ̀sùnmọ́ bí. Owó àtàwọn ìyàwó ẹ̀ pọ̀. Nǹkan tó ń sọ the sun station. To the sun station. Abade station. Àfà ọ̀yà ìjà lọ. ẹ̀yẹ wo ẹ máa wò sẹ́yìn pé àbá fẹ́ sọ̀rọ̀ o. Báwo ni ẹ̀dẹ̀ ní ìṣòkòwò? mo fẹ́ kẹ́ ẹ wo bí tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ni o. àbá fẹ́ sọ̀rọ̀ bí ẹ máa wo ẹ wo bí àbá fẹ́ sọ̀rọ̀ o wọn ò já fọ́ sọ̀rọ̀. Abade station. Àfà ọ̀yà ìjà lọ. Kí ló ń ṣẹlẹ̀ bí tẹ́ ń gbé yìí? ẹgbọ́n sẹ́rí wọn ò já gbọ́ sẹ́rí yẹn kí làáfà wí wọn ò já gbọ́ ọlọ́run ṣàánú wa gbogbo àwa tá à ń kéwú ká tó ra mú torí èṣù tí ń bẹ ní tọ̀tún tòsí o sátí àmọ́ ọmọ Jésù yọ wá ń ṣe gbogbo àwa tá à ń kéwú ká tó ra mú torí èṣù tí ń bẹ ní tọ̀tún tòsí o sátí àmọ́ ọmọ Jésù yọ wá ń ṣe ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo oore tá a ṣe tí ó dìbì ọlọ́run kò wá yọ ń bẹ̀ àmọ́ gbogbo sóresóre mójútó máa ṣe lọ o. oore lẹ́sàn ìkà náà lẹ́sàn oore lẹ́sàn ìkà náà lẹ́sàn ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀san àké àdá lè rí ọmọ o ẹ̀san àké àdá lè rí rẹ rere lẹ́sàn ìkà náà lẹ́sàn rere lẹ́sàn ìkà náà lẹ́sàn ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀san àké àdá lè rí ọmọ ẹ̀san àké àdá lè rí rẹ ọlọ́run ní dá wa láàmú lórí ètò mọ́sáàsì wa inshallah rahman a rí i pé a ti gbé fẹ́rẹ́mù wíńdò sí mọ́sáàsì náà pẹ̀lú ògo tọ́lọ́hún Mr. Emmanuel àbúrò ní sẹ́yìn a ní ìdí ìkún lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ibi tá à ń lọ pẹ̀lú mọ́sáàsì nítorí irin méjìlá fẹ́ kó bọ́ náà báyìí a fẹ́ blaster a dẹ̀ fẹ́ dé oní gíláàsì lóhùn owó tá a dẹ̀ nílé ò tí tó nǹkan àwọn tí wọ́n kún ọlọ́run lọ́nà rẹ̀ Mr. Emmanuel àbúrò ní sẹ́yìn o ẹ̀ ní dolosi lánàá 100,000 ni wọ́n bùn ọlọ́run. $100,000 Ghana bí 150,000 ọlọ́run ní fa burú sẹ́yìn o pẹ̀lú ògo ọlọ́run ní dẹni àná ọlá abọ́lọ́run ṣe tó nu ọlá rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní iná kàtàkàtà tó rí kan gbogbo yẹyí tẹ̀ ń kún ọlọ́run lọ́wọ́ inshallah gbogbo ń tọ́lọ̀ bá fún wọn náà
tá a nídìí owó tá a nídìí pẹ̀lú gbogbo ara ẹsibẹ́ǹtì ni àjàyẹrin ni àkó gíláàsì sí ni àṣẹ blaster náà àti ta ni gbogbo tá a nídìí bíi 1.2 ni àmọ́ náà ní sọ ti kú 800,000 ló kù wàlá 800,000 ló kù gbogbo tó lọ́n bá fún wọn náà account number nìyẹn ọlọ́run là bá sòwò tá a ní pàdánù ìwọ máa tọrẹ kí sóore sórí ọmọ ṣe ọlọ́run kọ́lẹ̀ iṣẹ́ kọ́ ni wọ́n fi pín owó mo kàwé òkóríire kódà mo kéwé òkóríire ẹlòmíì ò lè dúró kó ara rẹ̀ kọ́lẹ̀ ọlọ́run dẹ̀ sọ di bílíọ̀nìà ẹlòmíì kò lè dá okó ara rẹ̀ kọ́lẹ̀ ọdẹ control uncountable níà bó ṣe wá bó rẹ̀ ṣe pọ̀ tó gbogbo ẹ̀ tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ làwọn náà tún kó ní nǹkan tẹ́ ń soríire kò torí ẹ̀ dolo sí tẹ́ ẹ bá túrú ẹni bí ọlọ́rẹ̀ ni. àníwájú ọlọ́run gbẹ́bẹ̀ ọlọ́run ní fi wá sílẹ̀ mẹ́sẹ̀jì yín ò yé mi o. lóṣù tá a parí ìta bẹ̀rẹ̀ mí náà la sọ̀rọ̀ mọ́sáàsì pa fẹ́ tó tán adẹ̀kú ní tu ẹ̀ gbogbo àwọn olóríire ìwọ́n dẹ̀ kàn ọlọ́run ní ọ̀sẹ̀ ilẹ̀ sọ olóore o ọlá àpọ̀lá àlùkùrẹ́ àná mọ́sáàsì tá a sọ pa fẹ́ blásítà yìí géètì mẹ́tẹ̀ẹ̀ta ti wà ń bẹ̀ èèyàn kan lọ́ra mẹ́tẹ̀ẹ̀ta. àlẹ́wájú ọlọ́run gbẹ́bẹ̀ àbúrò ní sẹ́yìn o àánú ọlọ́ba lé bọ́lá àpọ̀lá àlùkùrẹ́ àná gbogbo owó náà tó bá fẹ́ dá sí tọ́lọ́hún pẹ̀lú ògùn ọlọ́run ó wù àkọ́jà pé gbogbo nǹkan bá ṣàjọ tó bá di monday báyìí kí bíríkìlọ̀ bẹ̀rẹ̀ sẹ́ àmọ́ àti bẹ́ẹ̀ kí gbogbo instrument ò pé gbogbo èròjà tá a fẹ́ lò kò pé ọ̀la ní èsì ó wà láti já yanrìn kájá lóòdù yanrìn mẹ́ta kalẹ̀ lọ́la náà lóòdù yanrìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn 90,000 kọ̀ọ̀kan nù. wọ́n dẹ̀ ti sọ ìsìmẹ́ntì tá a need ọlọ́run ní fabúrí sẹ́ni kankan wọlé àpọ́nlé àlùkùrẹ́ àná àánú ọlọ́run ìbùkún ọlọ́run yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wá ibi oríire ẹnì kọ̀ọ̀kan ti dé ọlọ́run níjọ́ débẹ̀ takú sí. eric mọ̀ sọ wípé wíńdò ti ń bẹ lára mọ́sáàsì yẹn mẹ́sàn-án ni ẹyọ kọ̀ọ̀kan dẹ̀ jẹ́ 60,000. That is 540,000. Adẹ̀ ti fún ní gíláàsì àti fún ní owó díẹ̀ inú owó tá a fún yẹn lè wá rí fẹ́rẹ́mù wíńdò yẹn. ọlọ́run ní fabúrú sẹ́ni kankan yín ọlá àpọ́nlé àlùkùrẹ́ àná. mọ́sálẹ̀ dín yòókìrìdù ńlá akọ́dọ̀ni asana àlùkùrẹ́ àná ọ̀rọ̀ náà ló béèrè olúwa ní ta lẹni náà tí ó yá ọlọ́run lówó tó dáa tí ó yá yíyá ni àyá ọlọ́run ni tọrọ bo olówó ni ọlọ́run ṣe é bùn lówó tàbí ọ̀yà ọlọ́run lówó tó dáa fàyúdọ̀ ìfọwọ́láwùláwù tọ́lọ́wọ́ wàá fi dá ọ̀ǹkántébù padà gbogbo tá à ń sọ yìí wà láìkọ̀kọ́jà tẹ́nìkan lè gbé gbogbo 800,000 kọ̀kọ́jà tẹ́nìkan lè dìlífà tí ó kàn kó kalẹ̀ líláì wọ́rọ̀ sùn lì tí ó lọ ń kó lẹ̀ nítorí tọ́lọ́wọ́ dẹ̀ fèsì ayọ̀ sínú ayé ẹ̀ ọba tí ìjẹyẹ gbé lọ lọ́hùn wàláì ọlọ́run òbí máa mọ bí ẹ̀san dáadáa wá wà ẹ̀san burúkú wà
gbogbo tí jẹ́sẹ̀ ẹ̀san lórí gbogbo tó ń kálukú bá ṣe náà ni ọlọ́run ní fara ni wá pẹ̀lú ògùn ọlọ́ ìṣẹ́jú méjì ló kù 20 after 11 la fẹ́ parí 20 after 11 eric mọ̀ sọ fún mi pé a ní special prayer odidi alukurani wà tá a sà lálẹ́ yìí fúnra wa àti gbogbo àwọn tí ń nífẹ̀ẹ́ ọlọ́run lára wa gbogbo wọn náà tó bá ní ntọ́ fẹ́ ya ọlọ́run tó fẹ́ dá sí tọ́ ọlọ́run bismillah ìyá mi bẹ́ẹ̀ bẹ́lò bóyá ọwọ́ àbí iṣẹ́ ni ọlọ́run ní fi ń sílẹ̀ o mrs Fúnmilọ́lá ọlọ́run ní ráyé láre o alájà Ajíbíkẹ́ Ọlábí Sànúsí ẹkún ò ní parí ẹ̀rín yín gbogbo àwọn olólùfẹ́ ọlọ́run lára wa nù ìgbìyànjú di effort ìgbìyànjú mi ìdààmú ò ní jẹ́ tiyín o àbá Abdulhamid Adéjùmọ̀ ẹni rárá lórí gbogbo ẹ̀yin tẹ́ ń kún ọlọ́run lọ́wọ́ lára wa má jẹ́ dẹni àná má jẹ́ dẹ wọ́n lápẹ́ náwó lélẹ̀ ọlọ́run ní ìgbéniga ẹ̀dá kan ò lè ṣe é ọlọ́run ní ìgbéniga ẹ̀dá kan ò lè ṣe é o bẹ́nìyàn bá tiẹ̀ lóhùn ó dánwò ipá ẹ̀dá ò lè ká àníṣe ọlọ́run ní ìgbéniga ẹ̀dá kan ò lè ṣe é ọlọ́run ní ìgbéniga ẹ̀dá kan ò lè ṣe é bẹ́nìyàn bá tiẹ̀ lóhùn ó dánwò ipá ẹ̀dá ò lè ká méèyàn lọ́lọ́run ọ̀ràn tí ó jẹ́ sábàbí Allahu mùkọ̀dárù anásù mùsábàbù àkókò wa ti pé gbogbo ẹni tí ọlọ́run bá bùkún tó náà fẹ́ ràn sí ọlọ́run lọ́wọ́ àkáǹtì nu àmọ́ retí aláàtì yín jazakumullahu kullal khair subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalam ala alhamdulillahi rabbil alamin ní kire ni wọ́n bí mi sí o bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ o ní kire o ní kire ni wọ́n bí wá sí.